Certificate ẹ máa gbà níkẹyìn ni òun ló wà lókè yìí tí ẹ bá kọ́ ẹ̀kọ́ alphabet Odùduwà. Ẹ̀kọ́ alphabet Odùduwà láti yàrá kìíní títí dé yàrá 5. Odùduwà alphabet study from class 1 to class 5 ni a wá ṣe ìpolówó ẹ̀, the advert for you to learn the Odùduwà alphabet in 1 hour by yourself in one video. Láti inú fídíò ẹ̀yọ̀ kan ṣoṣo lẹ máa ti kọ́ alphabet Odùduwà. I translate ẹ̀, òyìnbó la fi Yorùbá la fi ṣe, òyìnbó la fi ṣe translation ẹ̀ sísàlẹ̀. A gbé jáde fún wa, a fẹ́ kí ẹ rí, kẹ́ mọ̀ kọ, kẹ́ mọ̀ kà látara fídíò yìí. Ẹ máa retí fídíò yìí ní àsìkò tó bá jáde nínú oṣù kẹrin tó ń bọ̀ yìí ni fídíò yìí máa jáde tí a lè wò. Tẹ́ bá wo dáadáa yìí tá ń gbé fídíò náà gangan nílé yìí o. Tẹ́ bá wo ẹ máa rí pé ó ti ń fi hàn class 1, iṣẹ́ class 2, iṣẹ́ class 3 bí wọ́n ṣe ń kọ alphabet yẹn ni àwọn Odùduwà nǹkan náà òun lẹ́ ń wò yẹn bí wọ́n ṣe ń lo Odùduwà class 3, class 4 wọ́n yẹn ń lo àwọn àmì wa òun lẹ́ ti ń wò yìí. Ẹ máa rí pé fídíò yìí tó bá jáde gbogbo wa a máa kọ́ ẹ̀kọ́ alphabet Odùduwà nínú yàrá wa. Yàrá kẹrin la wà yìí, iṣẹ́ yàrá kẹrin ni ẹ̀ ń rí tí wọ́n fi hàn yìí, ṣùgbọ́n ẹ̀ ní àǹfààní ẹni tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ mọ kíní ni wọ́n léwọ́ bó ṣe wà nínú fídíò yìí, ẹ lè ṣe slow motion ẹ̀. Àwọn tó gba ìwé ẹ̀rí àwọn ni ẹ̀ ń wò yìí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University àti ní Port Novo. Èmi náà fara mi mo wá ṣe project nítorí tẹ́ bá parí ẹ̀kọ́ yìí tí ẹ kọ fara yín láti inú fídíò wa, ẹ ṣe project, ẹ kọ ìtàn. Ìtàn tèmi ń kọ ni àkọlé ìtàn tèmi ni ìyàwó alágbèrè, òun ni àkọlé project tèmi. So tẹ́yin bá fẹ́ ṣe project yín ẹ lè ṣe, ẹ lè kọ ìtàn tó bá wù yín fi ṣe project yín àmọ́ kó kọjá 15 page. Tẹ́ bá wo èyí tèmi náà kọ yìí, èmi tí mo bá yín sọ̀rọ̀ èmi ni olóyè Tolúlàṣẹ Ògúntósìn Táyé olùwárí alphabet Odùduwà. Èmi ni mò ń kọ project báyìí. So bí gbogbo yín tẹ́ bá kíkọ́ ẹ̀kọ́ ìtàn láti inú fídíò yìí, lẹ́yìn tẹ́ bá ṣiṣẹ́ class 5 yín tẹ́ bá fi ránṣẹ́ sí wa, lẹ́yìn yẹn máa ṣe project kó tó di pé ẹ gba certificate yín. Tẹ́ bá wò kí ẹ máa rí pé Professor Bánjí Akíntóyè lẹ́ ń wò lókè yìí, ẹ máa rí pé à ń kọ́ wọn alphabet yìí. Ẹni tí a bá súnmọ́, tí a bá wà ní ẹ̀gbẹ́ ẹ̀, tá bá kọ ní alphabet ìṣẹ́jú 5 pé ló máa fi mọ̀ ọkọ tó máa fi korúkọ rẹ̀. Tẹ́ bá wo bàbá yìí ṣe àgbàlagbà ni wọ́n ti kọjá 80, wọ́n dẹ̀ kọ alphabet láàrin ìṣẹ́jú 5. Ẹ máa rí wọ́n máa kọ orúkọ ara wọn nísìn nínú alphabet yìí. Ẹ máa wí mi náà ṣe ń kọ project mi lọ, ẹ máa rí page tí mo wà, ẹ máa rí pé mo wà ní page 10 báyìí nísìn. So ẹ jẹ́ ká wo bí bàbá ṣe fẹ́ kọ orúkọ ara wọn. Ẹ máa wo lókè, ẹ rí bí bàbá ṣe ń kọ orúkọ ara wọn kọ. Tí ẹ bá ti mọ alphabet yìí kọ, ẹ̀yin náà máa mọ tí bàbá kọ lókè. Mẹ́ má jẹ́ kí n sọ fún yín. Ẹ ká tẹ̀síwájú ká wo tí ẹlòmíì kọ. Ẹ mọ bí mo ṣe ń kọ tèmi lọ yìí bó ṣe ń yára. Ẹ máa rí pé alphabet yìí rọrùn láti lò, ẹ máa rí pé ó dùn láti lò. Ó dẹ̀ wà nínú alphabet tó rẹwà jù ní àgbáyé. Tẹ́ bá wo bí báyìí à ń kọ́ àwọn àgbàlagbà, àwọn arúgbó là ń kọ́ bí báyìí. Tẹ́ bá wo ẹ máa rí pé bàbá Àjàsíkò ló wà ní ẹgbẹ́ kan mẹ́yẹn. Àwọn bàbá àgbàlagbà àwọn lóyè ìlú Ṣìmáwá ní Ṣàgámù àwọn ni à ń kọ́ yìí. Ẹ máa rí bàbá Àjàsíkò, wọ́n dẹ̀ dìde, wọ́n ò rírí gbogbo wọn rírí, ó dẹ̀ dìde, ó dẹ̀ kọ orúkọ ara ẹ̀. Ẹ máa bó ṣe kọ́, ẹ bó ṣe kọ́, ẹ rí. Lẹ́yìn tó kọ bàbá Àjàsíkò tán, ó wá tún wá kọ nǹkan síbẹ̀. Gbogbo yín tẹ́ bá ti wò ẹ máa mọ nǹkan tí bàbá yìí kọ. Náà ẹ rí pé inú ẹ dùn, ó yà lẹ́nu. Kò sí nǹkan tó burú, kò sí nǹkan tó le nínú alphabet ju wípé tá bá lè ṣàlàyé fún yín láàrin ìṣẹ́jú 5. Tẹ́ bá ti ní ìwé wa lọ́wọ́, ìwé wa tẹ́ ti ra ìwé wa, ẹ lè kọ nǹkan tí ẹ fẹ́ kọ. Ìwọ tó bá ti mọ Yorùbá kọ tẹ́lẹ̀, tó ti mọ nǹkan kọ tẹ́lẹ̀, tó bá ti láàrin ìṣẹ́jú 5 wàá mọ alphabet yìí kọ. Àwọn school tá a dálẹ̀ nílẹ̀ olómìnira Benin ní ààfin Alájàṣẹ òun lélẹ̀. Lẹ́yìn yẹn máa rí school mi tá a dálẹ̀ nílẹ̀ olómìnira Benin náà ni o. Àmọ́ ní Nàìjíríà àti dá school ọ̀kan ní Nàìjíríà ẹ ti ṣe àdìgbà certificate pé a lè kọ́ private school, primary 1 and primary and secondary school. Certificate wa náà ni ẹ wò dáadáa, ẹ máa rí pé àti ní ẹ máa rí bí àwọn ọmọ kéékèèké ṣe ń kọ. Ní bíbá yín sìn tẹ́ bá wò kè, ẹ máa rí pé àwọn tí wọ́n kọ́ alphabet àwọn tó gba ìwé ẹ̀rí ní 2022 ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University àwọn lẹ́ ń wò yìí. Gbogbo wọn ṣe project class 5 wọn, project wọn àtọ́jú wọn lẹ́ ń wò yẹn. Kẹ́lẹ́ bá wọn pé ẹ̀kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kọ́, about thousands of people wọ́n ti learn alphabet, wọ́n ti mọ̀ kọ, wọ́n ti mọ̀ ká. Kí ni wọ́n dóde? Ẹ retí fídíò wa tí a fẹ́ gbé jáde ní oṣù tó ń bọ̀ tó máa kọ́ wa níṣẹ́ class 1 títí dé class 5. Sọ ní gbogbo àwọn kéékèèké àwọn èèyàn ń kọ́ èèyàn tó bá ti mọ̀ kọ, tó ti mọ̀ ká, ìwọ náà kọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́. Ẹ má yẹ ká dóde àwọn èèyàn òyìnbó kọ́ ràn wá lọ́wọ́. Ẹ má yẹ ká dóde àwọn ìjọba kan gbà wọlé. Àwọn náà ti lè máa kọ́. Àṣà dóde ìjọba ká tó máa kọ́ alphabet àwọn China, à ń kọ́ alphabet àwọn
Lárúbáwá à ń lọ ilé kéwú àlọ́ ìjọba ká tó máa lọ sí ilé kéwú ẹ má yẹ ká lè ìjọba káàárọ̀ tó máa kọ́ alphabet Odùduwà yìí tó bá dọjọ́ iwájú alphabet la máa lò nílẹ̀ Yorùbá. Ìwọ tó ń wò mí, ìwọ tó ń wo fídíò yìí, ipa ọ̀nà fẹ́ kó ń bẹ̀ tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ mọ̀ nípa ohun tá à ń ṣe yìí nípa alphabet Odùduwà yìí, ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, ẹ máa rí níkẹyìn fídíò yìí, ó ti wà níbẹ̀rẹ̀ fídíò yìí, ẹ rí, ẹ pè wá kẹ́ béèrè ìbéèrè ohun tó bá rú yín lójú. Ṣùgbọ́n alphabet yìí o, alphabet tó rọrùn ni, alphabet tó lè gbé wa dé ibi gíga ni, alphabet tó lè gbé wa dé ilẹ̀ ìlérí ni, ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Àwa ni ìran tó ga jù tó lágbára jù ní àgbáyé. A ní alphabet, à ń lo alphabet àwọn òyìnbó ṣe ẹ kú rí bẹ́ẹ̀. Ẹ bá wo t-shirt tí mo wọ̀, tẹ bá wo aṣọ tí mo wọ̀, ẹ máa rí pé èmi ti ṣe aṣọ torí làṣẹ kò lè ṣe aṣọ, ṣe oríṣiríṣi, ṣe ìwé tá à ń fún àwọn èèyàn. Ìwọ ni wọ́n fẹ́ ṣe ń bẹ̀. Tẹ bá wo page tí mo wà, ẹ máa pé mo wà ní page 12 àbí page 13 kan ni mo wà ní. Mo lè ti parí project mi nìyẹn. Ìwọ náà ṣe project tiẹ̀. Kọ́ ẹ̀kọ́ alphabet Odùduwà lénìí kí Ọlọ́run bá kó lè ṣe kíni kó fún wa ní oore tó yẹ kó fún wa. Gbogbo ìran tó bá ti ní alphabet ní àgbáyé tọ́lẹ̀ ní èdè wọn, ẹ máa wò ẹ máa rí pé wọ́n ń ga ni. Gbogbo àwọn ìran tó bá wà ní alphabet yẹn ẹ̀yìn wọn náà máa ń wà. So àmọ̀ràn mi ni fún gbogbo wa pé kí á kọ́ ẹ̀kọ́ yìí. Ẹ ṣé tí ẹ bá wo fídíò ìdílé, ẹ jọ̀ọ́ ẹ like, kẹ́ share, kẹ́ polongo fídíò tó wà tó fẹ́ jáde tó máa kọ́ wa ní class 1 dé class 5. Ẹ ṣé, ó dàbọ̀.